she stop life mi ṣé bó ti níyàwó tiẹ̀. tí bàtà bá ń ronú ní àròjù ó ṣetán àti ìyá ni. ìka tó ń fún ẹ ní oúnjẹ ó dẹ̀ wo ṣùṣù ó gé ìka náà sọnù. sọmọ pé oríṣiríṣi pátá ló wà nínú àwọn pátá ẹlòmíì mo rí Benz. nínú ìrìnàjò tí mo wà yìí ẹnikẹ́ni tó bá dá mi dúró mo ríru ẹni bẹ́ẹ̀ bí ọ̀tá mi. má. mo dẹ̀ mọ orú oògùn tí màá fi bẹ́ni náà jà. kí ló mọ̀ pa ọdún gan. olórí burúkú sì ní ikú tó pa wọ́n mo mọ̀ pé ọ̀tọ̀ níbi tọ́lọ̀ ọ̀ràn ọ̀tọ̀ níbi tó yà. For God's sake, why are you like this? ẹ̀yin ọmọ ìyá méjì kí ló dé tẹ́ fẹ́ sọra yín di ọmọ ìyá Haúsá. ṣé ẹ̀yin ọmọ mi pé ta bá dàgbà ta di òkú ta lọ síbi tá gbà ń rè nǹkan ta bá fi sílẹ̀ lọ́mọ wa máa dé bá. With 40 million naira. You have 24 hours to send that money to my account. adúlọ̀ gbogbo ọrẹ tó ṣe fún ẹ nǹkan tó fẹ́ fi sanwó lóore nìyẹn.